kéré o ó ti di èèwọ̀ láti máa ta onírúurú ọtí pẹlẹbẹ inú ọ̀rá nílẹ̀ wa Nàìjíríà. Ilé aṣòfin ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìjọba ilẹ̀ Russia sọ wípé òun ṣòfin tòótọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ wa Nàìjíríà lẹ́yìn tí Trump pàṣẹ kí àwọn ológun gbáradì láti ṣèkọlù sáwọn àgbésùnmọ̀mí. Àwọn olùgbé ìlú ìpínlẹ̀ Kano gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ìhàlẹ̀ ààrẹ Trump láti kọlù Nàìjíríà àti ọ̀rọ̀ tó sọ nípa pé àwọn Kìrìsìtẹ́nì ló ń forí lùgbàdì ìṣekúpani. Mo ń padà lọ sílé ẹ̀kọ́ o lójúnà láti mójútó ọ̀rọ̀ iṣẹ́ orin àti iṣẹ́ òòjọ́ tí mo yàn láàyò kó bá fi lè dára sí i ju ti tẹ́lẹ̀ lọ. Possible ọmọ Ọlálọ́mí ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó mà ṣe o, àwọn akẹ́kọ̀ọ́ LASUTECH 3 pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Èkó. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó ti di èèwọ̀ láti máa ta onírúurú ọtí pẹlẹbẹ inú ọ̀rá nílẹ̀ wa Nàìjíríà. Ilé aṣòfin ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìlú tí ò sófin ẹ̀sìn ò sí ń bẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ti pàṣẹ fún àjọ tó ń rí sí oògùn àti oúnjẹ jíjẹ nílẹ̀ wa Nàìjíríà NAFDAC àtàwọn àjọ míì láti rí dájú pé ẹnikẹ́ni kò ta ọtí inú ọ̀rá ọtí pẹlẹbẹ ní Nàìjíríà mọ́ bẹ̀rẹ̀ láti inú oṣù kejìlá ọdún 2025 yìí. Àwọn aṣòfin náà tún fẹnu kò pé wọn kò ní fún àwọn tó ń ta ọtí ní ààyè míì lẹ́yìn àṣẹ tí wọ́n pa yìí. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí aṣòfin Asukuo Ekpeyong ní ìjọba kò gbọdọ̀ fún àwọn tó ń ta ọtí inú ọ̀rá náà láàyè míì mọ́ láti kó kúrò nílẹ̀. Ekpeyong nínú àwíjàre rẹ̀ sọ pé NAFDAC ti kọ́kọ́ gbẹ́sẹ̀ lé pípo ọtí náà ní Nàìjíríà àti kíkó wọlé rẹ̀ láti ilẹ̀ òkèrè. Ó ní ọdún 2018 ní onírúurú àjọ bíi NAFDAC, Federal Competition and Consumer Protection Commission FCCPC, Association of Food, Beverage and Tobacco Employers AFBTE àti Distillers and Blenders Association of Nigeria DIBAN tọwọ́bọ̀wé àdéhùn ọlọ́dún 5 lórí kíkó ọtí ọ̀hún kúrò nílẹ̀. Àdéhùn náà ni láti máa kó àwọn ọtí ọ̀hún kúrò nílẹ̀ díẹ̀díẹ̀ látàrí ewu tó wà nínú mímu rẹ̀ fáráàlú àti bó ṣe rọrùn fún àwọn èèyàn láti rà á, pàápàá àwọn ọ̀dọ́mọdé. Aṣòfin ọ̀hún tẹ̀síwájú pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti gbẹ́sẹ̀ lé àwọn ọtí náà, ó fún àwọn tó ń tà láàyè lọ́dún 2024 kí wọ́n lè ta àwọn èyí tó wà lórí igbá wọn tán nínú èyí tó fi fún wọn ní ààyè títí di ìparí ọdún 2025. Ó ní ó ṣeni láàánú pé bó tilẹ̀ jẹ́ pé gbèdéke ọjọ́ tí ìjọba fún wọn ti ń wọlé dé, àwọn iléeṣẹ́ kan tó ń po àwọn ọtí náà ń dá ọgbọ́n tí ìjọba yóò fi ṣe àfikún iye gbèdéke ọjọ́ tó fún wọn, èyí tó léwu fún aráàlú. Ekpeyong jiyàn pé títẹ̀síwájú láti máa gbé ọtí inú ọ̀rá jáde ní Nàìjíríà yóò mú kí àwọn ọ̀dọ́ di ọ̀mùtí, yóò mú àlékún bá ìjàmbá ojú pópó bí àwọn tọkọtaya ṣe ń bá ara wọn jà nínú ilé àtàwọn ìwà ìbàjẹ́ míì. Lẹ́yìn àríyànjiyàn àwọn aṣòfin náà, wọ́n fẹnu kò pé kí iléeṣẹ́ ètò ìlera mú gbogbo ìdíwọ́ tí kò ní jẹ́ kí NAFDAC ṣe iṣẹ́ wọn kúrò níwájú wọn. A ó rántí pé oṣù kejìlá ọdún 2018 ọdún náà ní ìgbà àkọ́kọ́ tí ìjọba àtàwọn onírúurú àjọ buwọ́lu àdéhùn láti fòpin sí gbígbé ọtí inú ọ̀rá jáde, pàápàá àwọn ọtí tí ìwọ̀n rẹ̀ kò ju 200 ml lọ. Ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 NAFDAC bẹ̀rẹ̀ sí kó àwọn ọtí náà lórí igbá láti lè mú àṣẹ ìwé àdéhùn náà ṣẹ. Oṣù kejì sí oṣù kẹfà ọdún 2024 ilé ìgbìmọ̀ aṣòfin dá sí ọ̀rọ̀ náà, wọ́n sì rọ NAFDAC láti dáwọ́ kíkó ọtí kúrò lórí igbá látàrí àwọn tí yóò pàdánù òwò àti iṣẹ́ wọn, pàápàá ipa tí ìgbésẹ̀ náà yóò ní lórí ọrọ̀ ajé aráàlú tó ń tà á. Oṣù karùn-ún ọdún 2024 àjọ NAFDAC gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ náà fún ìgbà díẹ̀ títí di ìparí ọdún 2025 kí wọ́n lè ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn. Ní oṣù kọkànlá ọdún 2025 ní ilé ìgbìmọ̀ aṣòfin kàn nípa fún àjọ NAFDAC kó bẹ̀rẹ̀ àṣẹ náà kó sì gbẹ́sẹ̀ lé ọtí inú ọ̀rá ní Nàìjíríà láì fún àwọn tó ń pò àtàwọn tó ń tà á ní àfikún gbèdéke míì mọ́. Ìjọba
ìjọba ilẹ̀ Russia sọ wípé òun ṣòfin tó ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ wa Nàìjíríà lẹ́yìn tí Trump pàṣẹ kí àwọn ológun gbáradì láti ṣèkọlù sáwọn àgbésùnmọ̀mí. Ìjọba Russia sọ pé òun ti ń ṣòfin tó àwọn ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà báyìí lẹ́yìn àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump pàṣẹ kí àwọn ológun yabo ilẹ̀ wa Nàìjíríà tí ìjọba Nàìjíríà kò bá gbógun ti àwọn àgbésùnmọ̀mí tó ń ṣekú pa àwọn ẹlẹ́sìn Kristẹni. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn ní Moscow, agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àjèjì Maria Sarova bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday pé Russia ti ń ṣòfin tó àwọn ohun tó ń wáyé nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì ké sí gbogbo igun tọ́rọ̀ kàn láti tẹ̀lé òfin ìlànà à ń tẹ̀lé àgbáyé. Àríwísí rẹ̀ yìí ló wáyé ní ìdáhùn sí ìbéèrè kan tó wá látọ̀dọ̀ àjọ ìròyìn Anadolu News Agency nípa ọ̀rọ̀ tó tẹnu Trump jáde láìpẹ́ yìí. Lọ́jọ́ kìíní oṣù kọkànlá, Trump sọ wípé òun ti darí àwọn ẹ̀ka iléeṣẹ́ ológun láti gbáradì lójúnà àti gbógun ti àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ní Nàìjíríà. Ó sọ̀rọ̀ ó ní ìgbésẹ̀ náà ní láti dáàbò bo àwọn ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà. Zarova rọ Washington láti gbé ìgbésẹ̀ tó yẹ lábẹ́ òfin àgbáyé. Nínú ohun tó gbé sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday, Trump ṣàpèjúwe ẹ̀sìn Kristẹni ní Nàìjíríà tó ń dojúkọ ìdúnkokò látọwọ́ àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ẹ̀sìn Islam. Ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn Kristẹni ni wọ́n ti ṣekú pa, àwọn alákatakítí ẹ̀sìn Islam ló wà nídìí ìṣekúpani náà. Níbẹ̀ ló ti ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń kọni lóminú. Ní ìfèsì sí, ìjọba àpapọ̀ tako ọ̀rọ̀ tí ààrẹ Trump sọ jáde pẹ̀lú bí ààrẹ Bọ́lá Tinubu ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé ilẹ̀ wa Nàìjíríà gbé òmìnira ṣíṣe ẹ̀sìn tó wu èèyàn rù dìgbí lárugẹ, dáàbòbò ẹ̀tọ́ ẹ̀sìn ìgbàgbọ́ ẹni. Àwọn olùgbé ìlú ìpínlẹ̀ Kano gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ìhàlẹ̀ ààrẹ Trump láti kọlù Nàìjíríà àti ọ̀rọ̀ tó sọ nípa pé àwọn Kristẹni ló ń forí lùgbàdì ìṣekúpani. Àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí kan nípínlẹ̀ Kano ti ṣe bẹ́ẹ̀ gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé láti tako ọ̀rọ̀ tó tẹnu ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump jáde síta. Ẹni tó sọ̀rọ̀ jáde láìpẹ́ yìí pé àwọn agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn Islam ṣekú pa àwọn ẹlẹ́sìn Kristẹni ní Nàìjíríà. Àwọn olùwọ́de ọ̀hún ló gbé oríṣiríṣi pátákó pẹ̀lú àkọlé oríṣiríṣi dání bíi àtakò ìhàlẹ̀ Trump láti kọlù Nàìjíríà. Àwọn agbésùnmọ̀mí dojú ìṣekúpani wọn kọ àwọn ẹlẹ́sìn Kristẹni ní Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà fẹ́ máa jẹ gàba lórí àwọn ohun àlùmọ́ọ́nì. Bákan náà nínú àwòrán tó gba orí ayélujára kan láti rí pátákó tí wọ́n gbé tí wọ́n lẹ àwòrán Trump sí lára. Ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn nípínlẹ̀ Kano ti tú jáde síta láti tako ọ̀rọ̀ ààrẹ Donald Trump nípa ṣíṣèkọlù sílẹ̀ wa Nàìjíríà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ni Trump ṣàpèjúwe Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó kọni lóminú lórí bí àwọn agbésùnmọ̀mí ṣe ń ṣekú pa àwọn Kristẹni, tó sì ṣèkìlọ̀ pé ìjọba ilẹ̀ Amẹ́ríkà yóò dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí ìjọba Nàìjíríà bá kùnà láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ojoojúmọ́ yìí. Ìwọ́de Kánò yìí ló wáyé lẹ́yìn irú ìwọ́de kan tó wáyé lÉkòó níbi tí àwọn olùkópa ti gbé àwọn pátákó àkọlé lọ́wọ́, èyí tó kà báyìí pé àwọn ọmọ Nàìjíríà fohùn ṣọ̀kan tako ìhàlẹ̀ ìjọba Amẹ́ríkà láti kọlù Nàìjíríà. Níbẹ̀ ni wọ́n ti ń kọrin pé ìjọba Amẹ́ríkà ẹ fi wá sílẹ̀. Lórí ọ̀rọ̀ náà, ìjọba ilẹ̀ wa Nàìjíríà ṣàpèjúwe ọ̀rọ̀ tí Trump sọ jáde gẹ́gẹ́ bí aláìjẹ́ òótọ́. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn l'Àbújá, mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris sọ wípé ọ̀rọ̀ tó tẹnu Trump jáde síta jẹ́ ọ̀rọ̀ ìṣinilọ́nà nípa ètò ààbò àti ẹ̀sìn nílẹ̀ wa Nàìjíríà. Mo ń padà lọ sílé ẹ̀kọ́ o, lójú náà láti mójútó ọ̀rọ̀ iṣẹ́ orin àti iṣẹ́ òòjọ́ tí mo yàn láàyò kó bá fi lè dára sí i ju ti tẹ́lẹ̀ lọ. Portable ọmọ Ọlálọ́mí ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ olórin tàkasúfè ní Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Portable sọ wípé òun ti ń palẹ̀ mọ́ láti padà sí ilé ẹ̀kọ́. Ó ní láti ní ìmọ̀ àti òye ní kíkún lórí iṣẹ́ orin, iṣẹ́ òòjọ́ tóun yàn láàyò. Olórin Zazuni sọ wípé nígbà tóun ti ní ìwé ẹ̀rí OND níléèwé gíga gbogbonìṣe ìpínlẹ̀ Kwara lọ́wọ́, ó ní àkókò ti tó báyìí láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ òun lójúnà láti lóye agbọ̀ndàn okòwò iléeṣẹ́ orin. Ó ṣàlàyé pé àfojúsùn òun ní láti rí dájú pé iléeṣẹ́
orin rẹ̀ àti ojú òpó orin rẹ̀ jẹ́ mímójútó dáradára ju gbígbé ara àti ọkàn lé àwọn ẹlòmíràn fún ìtọ́ni. Iṣẹ́ lóògùn ìṣẹ́, múra síṣẹ́ rẹ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, àtẹpámọ́ṣẹ́ ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá rẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan. Bí o bá gbójúlé wọn, ó tẹ́ tán ni mo sọ fún ọ. Ohun tí a kò bá jìyà fún, ṣé kì í lè pẹ́ lọ́wọ́? Ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Apálára, igun pánìyè kan, báyé bá ń fẹ́ ọ lónìí, bí o bá lówó lọ́wọ́, ayé á máa fẹ́ ọ lọ́la. Tàbí kí o wà ní ipò àtàtà, ayé á máa yẹ ọ sí tẹ̀ríntẹ̀rín. Jẹ́ kó o dẹni tí ń rágo, ayé á máa yín mú sí ọ. Ẹ̀kọ́ sì ń sọ ní di ọ̀gá. Múra kí o kọ́ dáradára. Bí o sì rọ́pò ènìyàn tí wọ́n ń fi ẹ̀kọ́ sẹ̀rìnrín, dákun má farawé wọn. Ìyà ń bọ̀ fọmọ tí kò gbọ́n, ẹkún bẹ fọmọ tó ń sá kiri. Má fòwúrọ̀ ṣeré, ọ̀rẹ́ mi, múra sí iṣẹ́, ọjọ́ ń lọ. Ó mà ṣe o. Àwọn akẹ́kọ̀ọ́ LASUTECH 3 pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Èkó. Ó mà ṣe o. Àwọn akẹ́kọ̀ọ́ 3 níléèwé gíga fásitì ìmọ̀ ẹ̀rọ ìpínlẹ̀ Èkó, Lagos State University of Science and Technology, LASUTECH ní Ìkòròdú pàdé ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday lóríta Powerline lágbègbè Ìkòròdú lÉkòó. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú náà tó sọ agbègbè Ìkòròdú sínú ọ̀fọ̀ àti ìbànújẹ́. Àwọn ọkọ̀ tó forí kásá ìjàmbá náà ni ọkọ̀ ńlá típà tí kò ní nọ́mbà ìdánimọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla tó ní nọ́mbà ìdánimọ̀ SMK 42AJ, ọkọ̀ bọ́ọ̀sì àti kẹ̀kẹ́ márúwá 4. Gẹ́gẹ́ bí ìwádìí àkọ́kọ́ nípasẹ̀ àjọ tó ń mójútó lílọ bíbọ̀ ọkọ̀ LASTMA fi hàn pé ọkọ̀ ńlá típà ló ń sáré àsápajúdé tó sọ bírèkì ìjánu rẹ̀ nù tó sì lọ kọlu ọ̀pọ̀ ọkọ̀ àti kẹ̀kẹ́ márúwá lójú ọ̀nà tó rọ́ kẹ̀kẹ́. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ LASUTECH 3, ọkùnrin 2 àti obìnrin kan lójijì tó fi mọ́ àwa kẹ̀kẹ́ márúwá. Àwọn èrò farapa yánnayànna. Àwọn òṣìṣẹ́ àjọ LASTMA gúnlẹ̀ lójú ẹsẹ̀ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá míì. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC láti ẹ̀ka Òdógúnyán àti àwọn agbófinró ọlọ́pàá àgọ́ Ṣàgámù ló ṣe bẹ́ẹ̀ ṣèrànwọ́ fún àjọ náà. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé àwọn olùfarakásá náà dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí fún ìtọ́jú kánmọ́nkóbó, nígbà tí òkú àwọn olóògbé sì jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí ilé ìwòsàn General ní Ìkòròdú. Gbogbo àwọn ọkọ̀ tó forí kásá ìjàmbá náà ní àjọ LASTMA ti gbé kúrò lójú pópó láti mú lílọ bíbọ̀ ọkọ̀ rọrùn. Ẹni tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá àgbà alábòjútó àjọ LASTMA ọ̀gbẹ́ni Ọlálékan Bákàrè Òkí fi àìdùnnú ọkàn wọn hàn lórí ìpàdánù ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ náà tó sì ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí. Ó ṣàpèjúwe ìjàmbá náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú gbáà tó sì da ẹ̀bi ìjàmbá náà ru eré àsápajúdé àwọn awakọ̀ àti gbígbé ọkọ̀ tí kò dúró re rin ojú pópó. Bákàrè Òkí mú dá àwọn aráàlú lójú pé àjọ LASTMA yóò tẹ̀síwájú láti mú ìgbéga bá títẹ̀lé òfin ìlànà à ń tẹ̀lé ojú pópó àti láti tètè máa dá sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó bá ṣẹlẹ̀ jákèjádò ìpínlẹ̀ náà. A ò ní kúkú òjijì o lọ́la Olódùmarè. Òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ rèé o lórí pé bóyá àwọn agbésùnmọ̀mí bẹ́ orí alága CAN ìpínlẹ̀ Adamawa sọnù. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti ní kò jọ o. Wọ́n ní ìròyìn kan tó gba orí ayélujára pé àwọn agbésùnmọ̀mí gé orí alága ẹgbẹ́ àwọn Kristẹni, ìyẹn Christian Association of Nigeria CAN tẹ̀ka ìpínlẹ̀ Adamawa. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà Sulaiman Yahaya Nguroje nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 8 oṣù kọkànlá ọdún 2025 júwe ìròyìn náà gẹ́gẹ́ bí èyí tí ẹnìkan Lionman Leoni gbé sórí ìkànnì Facebook rẹ̀ bí ọ̀nà láti dá ìjà ẹ̀sìn sílẹ̀. Nguroje ní ìgbésẹ̀ náà jẹ́ ìgbìyànjú láti dá ìbẹ̀rù sọ́kàn àwọn èèyàn ìpínlẹ̀ náà ni. Ó sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Dankombo Morris ti jiyàn sí ìròyìn náà tó sì ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé ní ìpínlẹ̀ Adamawa rárá. Ó wá rọ àwọn aráàlú náà láti kọtí ọ̀gbìn sí ìròyìn òfégè náà àti pé kí wọ́n máa ṣe àgbéyẹ̀wò ìròyìn dáadáa kí wọ́n tó máa tàn kálẹ̀ káàkiri. Ó fi kún pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn tó ń gbé ìròyìn òfégè náà tí wọn yóò sì rí pé àwọn èèyàn bẹ́ẹ̀ náà yóò fojú winá òfin. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ó ti ọ̀dọ̀ àjọ CAN jáde, wọ́n ní láyọ̀ àti àlàáfíà ní alága àjọ náà wà o.
àjọ CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Adamawa ti wá rọ àwọn èèyàn láti kọtí ọ̀gbìn sí ìròyìn tó ń jà lórí ayélujára pé àwọn agbésùnmọ̀mí gé orí alága ẹgbẹ́ náà. Àtẹ̀jáde ọ̀hún tí alága CAN ti Adamawa fi léde fúnra rẹ̀ sọ pé àwọn ọ̀bàyéjẹ́ kan ló mọ̀ọ́mọ̀ fi ìròyìn náà léde láti fi tàbùkù ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò. Àjọ CAN ní àwọn tó gbé ìròyìn náà síta mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ láti fi dá hílàhílo sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ń kojú awuyewuye lórí ẹ̀sìn lọ́wọ́. Àtẹ̀jáde náà sọ pé alága náà ẹni ọ̀wọ̀ Joel Manzo wà ní àlàáfíà pípé ó sì wà láàyè àti pé ó ń bá iṣẹ́ òòjọ́ ajé rẹ̀ lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà kankan. Bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún àtẹ̀jáde tí wọ́n gbé jáde láti tètè tako ìròyìn náà tí wọ́n fi rọ àwọn láti ṣe ìwádìí àwọn tó wà nídìí ìròyìn òfégè ọ̀hún láti fi wọ́n jófin. Ṣe láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí ní àwọn èèyàn Nàìjíríà ti wà nínú inúfu àyàfu lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump kéde láti ṣe ìkọlù sí Nàìjíríà lórí ẹ̀sùn pé àwọn alákatakítí ẹ̀sìn Islam ń pa àwọn Kìrìsìtẹ́nì lọ́nà àìtọ́. Irúfẹ́ ìròyìn bíi irú èyí ló sì tún lè dá wàhálà awuyewuye sílẹ̀ tí àwọn èèyàn bá ń gbé ìròyìn náà káàkiri. Fún ìdí èyí, wọ́n rọ gbogbo àwọn oníròyìn ẹlẹ́jẹ̀, àwọn DJ YK kí wọ́n ó dẹ́kun àti máa mú un lẹ̀ lásìkò yìí torí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.